Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí, ẹ jẹ́ ká farabalẹ̀. Ṣé rí àwọn fídíò yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹrẹpẹrẹ àṣírí. Ẹ ti mọ̀ wípé táwọn ò bá rí báyìí, àwa kì í sọ ìta bá sọ gan. A jẹ́ pa ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì yìí fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré pátápátá. Ẹ wò ó ká má fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ ẹ̀yẹ ká sojú abẹ́ kó. Gẹ́gẹ́ ẹ ti mọ̀ wípé táwọn ò bá ti rí báyìí, àwa kì í sọ. Ìta bá ti sọ gan, a jẹ́ pa ti ṣèwádìí pé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn. Ọ̀rọ̀ wo ni tíṣà bá pírísípà sọ kí àwọn Fúlàní tó gé orí tíṣà? Ǹjẹ́ tíṣà ṣó tiẹ̀ fojú rí àwọn tó gé ní orí? Nínú fídíò yìí, pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí máa tú. Àwọn tí ó jẹ́ bíi dókítà, bíi ayàwòrán wọn tí wọ́n sẹ́ndì ẹ̀ sórí íńtánẹ́ẹ̀tì, ọwọ́ ti bà wọ́n. Ìyẹn tí ìṣẹ̀lẹ̀ tìlú Ọ̀yọ́ òun ni mò ń sọ fún yín nípa ẹ̀, tí ó ti padà gbà wọn pírísípà àtàwọn skul, ṣùgbọ́n àwọn kankan àwọn Yorùbá náà tún pẹ̀lú. Ó mà ṣe ní láàánú. Ipa àwa náà là ń pariwo ipò jẹ́ kó ti gbà àwọn Yorùbá wa kan, irú àwọn èèyàn bẹ́ẹ̀ ọ̀dàlẹ̀ ni wọ́n ń perú wọn. Kò dẹ̀ mi ò ní àdírẹ́sì pé kí àwọn ìjọba kí kọ́kọ́ kọ̀ sán sí ẹ̀wọ̀n. Ohun tí ojú tíṣà rí kò jẹ́ kí ojú tọ̀dọ̀ wọn náà rí irú ẹ̀. Nítorí pé ìwà búburú jà, ìwà búburú gbáyìí òun ni wọ́n wù yẹn. Ọ̀rọ̀ wo ni tíṣà bá pírísípà sọ kó tó jáde láyé? Àti rí àwọn oríṣiríṣi ọ̀rọ̀ yìí lórí Facebook, lórí ẹ̀rọ ayélujára, lórí YouTube gan pàápàá, ní pé tíṣà bá pírísípà sọ̀rọ̀. Ṣé lóòótọ́ ni pírísípà ti sọ̀rọ̀ wípé ọ̀rọ̀ tí tíṣà bá òun sọ rèé? Ẹ ṣáà ká farabalẹ̀ ká kọ́kọ́ gbọ́ ìyàwó Àṣàkẹ́ TV, nítorí pé àwọn náà tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí tó jẹ́ pé a gbọ́dọ̀ mọ̀, tá a tún gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́. Nínú fídíò yìí náà lẹ ti máa gbọ́ èyí tó jẹ́ òótọ́ àti èyí tó jẹ́ òdodo. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ohun tí ò bá ṣẹlẹ̀ a ò ní mú wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn. Ó yá, ẹ ká túbọ̀ gbóhùn lẹ́nu ìyàwó Àṣàkẹ́ TV. Òde o, àwọn aṣebi, àwọn ọ̀daràn tí wọ́n jí àwọn ọmọ gbé, ojú wọn rèé o. Àwọn ológun wọ́n ti pa àwọn dókítà àwọn agbésùmọ̀mí, ayàwòrán wọn, ìyẹn ni kámẹ́rámà wọn, àwọn tó jẹ́ pé àwọn ló ń tírèènì wọn, tírèènà wọn, àwọn tó ń ṣolùgbọ̀wọ́ fún wọn nínú igbó ń bẹ̀, tó jẹ́ pé fọ́rínà dẹ̀ ni wọ́n. Àwòrán wọn lẹ̀ ń wò ní orí tọ́mì wa ní YouTube yẹn. Lórí Facebook, fọ́nrán tẹ́ ń wò nínú Facebook yìí, fọ́nrán ibi tí wọ́n ti da ìbọn bolẹ̀ fún wọn ni. Ẹ jẹ́ ká play ẹ̀kẹ́ gbọ́. Ṣé ń gbọ́? Ṣé bẹ́ẹ̀ ti rí? Òun lẹ̀ ń gbọ́ yẹn o lórí Facebook. Ẹ jẹ́ kí pa torí ìkànnì tá a wà lórí YouTube yìí. Ohun tẹ́ ẹ̀ ń gbọ́ bó ṣe ń da bolẹ̀ fún wọn nìyẹn. Lórí Facebook ẹ̀ rí fídíò yẹn. Wọ́n ti mú wọn balẹ̀. Tẹ́ ẹ bá ti rí wọn báyẹn máa mú wọn balẹ̀. Ẹ má máa bojú àánú wò wọ́n mọ́. Tẹ́ ẹ bá ti rí wọn ẹ yanjú wọn lẹ́ẹ̀kan. Kò síbi tí wọ́n ti fi orí jì ọ̀daràn, wọn ò ń dáríjì ọ̀daràn. Tí wọ́n bá ti mú ọ̀daràn, wọ́n máa ń ṣe kinní yẹn fún wọn ni. Kí ló wá dé pé ní Nàìjíríà lè sọ pé wọ́n rehabilitate, wọ́n integrate wọn. Wọ́n ti mú àwọn ọ̀daràn, àwọn apààyàn, àwọn agbésùmọ̀mí tó jẹ́ wípé àwọn fọ́rínà, Palestina, Moroccan kan wà lára wọn. Ó lẹ̀ ń wò yẹn. Màá gbé fọ́tò ẹ̀ wá nísìnyí tẹ́ máa bá wa rí. Ó sì wà lórí tọ́mì wa lórí YouTube, lórí Facebook. Màá fi fọ́tò yẹn hàn wá nísìnyí bí wọ́n ṣe mú ojú wọn jáde. Ológun Nàìjíríà ló fìdí ẹ̀ múlẹ̀ o. Ìròyìn tó gbé jáde, àwọn náà ni ọmọ ogun Nàìjíríà. Àwọn ni wọ́n gbé jáde wípé àwọn ti mú àwọn tó jẹ́ àjèjì tí wọ́n ń da omi àlàáfíà inú Nàìjíríà rú, àwọn àjèjì tí wọ́n fi ìlú wọn sílẹ̀
tí wọ́n wá ń da omi àlàáfíà inú ìlú rú wọ́n náà wọ́n ti mú wọn balẹ̀ o wọ́n ní Palestine kan Moroccan kan ó ní àdó olóró tí wọ́n fi mú wọn balẹ̀ nìyẹn tẹ́tírí àdó olóró yẹn nìyẹn torí YouTube mi fẹ́ kó dùn jù yẹn lọ ẹ káàbọ̀ lórí YouTube o ẹ jẹ́ kí n mú àwòrán wọn wá kẹrí wọn bí wọ́n ṣe ya ojú wọn ẹ rí i pé fọ́rínà ni wọ́n ṣebí Yorùbá bọ̀ wọ́n ní ojú tó bá rọ̀ onírò rẹ̀ ń sọ òun ni inú Nàìjíríà náà ni wọ́n ti lè máa ṣerú eléyìí tí wọ́n ń ṣe iṣẹ́ wọn tó bẹ́ẹ̀ kákàkiri àwọn orílẹ̀-èdè lágbàáyé àwọn ìlú tí wọ́n kọjá kí wọ́n tó dé Nàìjíríà ṣé wọ́n lè ṣerú ẹ̀ ṣùgbọ́n nígbà tán ti wá rí i pé àyè gba àwọn nínú Nàìjíríà àwọn tó kọ́kọ́ wá àwọn náà ni wọ́n lọ ń pe àwọn èèyàn wọn tó kù gbogbo wọn túbọ̀ ń wọnú ìlú wá wọ́n wá ń ṣòro bí agbọ́n àwòrán wọn leléyìí fọ́nrán bí wọ́n ṣe ju àdó olóró fún wọn nísìnyí ò lè rí yẹn àwòrán wọn ní eléyìí wọ́n ní identity yet to be verified ìyẹn ni ojú eléyìí tí wọ́n capture ojú dókítà wọn ní ìkan rèé àwòrán wọn yẹn pọ̀ a máa fi hàn wá nísìnyí lórí Facebook lórí YouTube á fi hàn wá o kẹ́ ẹ fi mọ̀ wípé iná ti jó dórí kókó báyìí wọ́n ti pọ̀ nínú ìlú ṣùgbọ́n ká ti dúpẹ́ wípé àwọn ọmọ ogun Nàìjíríà wọ́n ní àwọn ń ṣiṣẹ́ takuntakun láti lè rí i pé àwọn máa mú wọn bẹ̀ a dẹ̀ rí i pé wọ́n ṣe fídíò yẹn jáde nígbà tí àwọn dojú ìjà kọ àwọn kinní burúkú wọ̀nyí tẹ́ ẹ bá lọ sórí Telegram wa ẹ máa rí agbésùmọ̀mí tí ọwọ́ bà ẹ̀yin tẹ́ ẹ bá tí rí ẹ lọ wò ó agbésùmọ̀mí tí ọwọ́ bà tí wọ́n so mọ́ ẹ̀yìn ọ̀kadà ṣé ẹ ti rí àwọn nǹkan tó yẹ kó máa ṣe fún wọn nìyẹn ẹ̀yin tẹ́ ẹ bá tí rí ẹ lọ sórí Telegram wa ẹ rí níbẹ̀ àwọn nǹkan tó yẹ kó máa ṣe fún wọn nìyẹn tẹ́ ẹ bá ti mú wọn ẹ má sọ wípé ẹ dè prodigal son wọ́n ronú pìwàdà kò síbi tí wọ́n ti ń sọ lágbàáyé pé agbésùmọ̀mí ronú pìwàdà o àfinú Nàìjíríà nìkan ni o nígbà tí ẹ bá sọ wípé àwọn tó pààyàn wọ́n ronú pìwàdà bíi ti báwo ṣé ẹni tó pààyàn máa ń ronú pìwàdà ni àbí kẹ́ ẹ mú wọn kúrò kí ìlú lè lálàáfíà tẹ́ ẹ bá mú wọn kúrò kò lè sálàáfíà nínú ìlú ẹ túbọ̀ ń fún wọn láyé jẹ nìyẹn ẹ wò ẹni báyìí ni wọ́n pè ní dókítà wọn ẹ ti rí àwòrán yẹn wọ́n ní dókítà wọn nìyí òun ni wọ́n ojú ẹ̀ yẹn wọ́n ní Moroccan ni gbogbo wọn fọ́rínà ni wọ́n tẹ́ ẹ bá ti ojú wọn ẹ rí i pé fèsì wọn ó yàtọ̀ sí àwa dúdú fèsì wọn ó yàtọ̀ sí ọmọ Nàìjíríà àjèjì náà ni wọ́n tí wọ́n dẹ̀ wọnú Nàìjíríà wá tí wọ́n wá ń ṣòro bí agbọ́n tí wọ́n ń danú ìlú rú eléyìí tó jẹ́ ọmọ etí ẹni wọ́n ní Abu Taiba a Moroccan doctor wọ́n ní dókítà wọn ni allegedly iléeṣẹ́ ológun ló gbé síta iléeṣẹ́ ológun àwọn náà ni wọ́n ju fọ́nrán tẹ́ bá wa rí nísìnyí àwọn náà ló ju síta wípé àwọn ti lọ ju àdó olóró ibi tí wọ́n wà tí wọ́n ti ń tírẹ́nì àwọn ikọ̀ agbésùmọ̀mí swapu àwọn tó jẹ́ dókítà wọn tíṣà wọn olùyàwòrán wọn ìyẹn ni kámẹ́rámà wọn àwọn mẹ́lẹ̀ nínú ìkọlù tí àwọn ṣe fún wọn dókítà wọn olùyàwòrán wọn àti olùkọ́ni wọn the trainer wọn tó ń tírẹ́nì wọn nínú Nàìjíríà nínú igbó wa ń bẹ̀ẹ́ náà nínú fọ́rẹ́sì wa Abu Isiaq ṣé Isiaka ni àbí Isaac àbí èwo lélẹ̀ Isaki Abu Isaki òun lélẹ̀ orúkọ ẹ̀ wọ́n ní Palestina ni wọ́n lòun ní trainer wọn ṣé àwòrán yẹn ṣó dọ́dọ̀ yín lórí YouTube ẹ jẹ́ ká fi hàn wá ṣé ẹ ti wá rí wípé àwa tí a nílùú onúlùú aláwa o àwọn àjèjì dẹ̀ wọlé wá wọ́n dẹ̀ wá ń gbalẹ̀ wọ́n ń kógun jà wá nígbà tó jẹ́ pé nígbà táwọn tó kọ́ wá wọ́n dẹ̀ lọ kó àwọn èèyàn wọn tó kù wá ẹ wo ojú ẹni ni wọ́n pè ní Palestina ṣẹtiri inú gbó inú Nàìjíríà lẹ́ ń wò yìí o àwọn agbésùnmọ̀mí lẹ́ ń wò jẹ́ ká zoom ẹ̀ dáadáa ojú ẹ̀ ní ṣẹtiri ojú ẹ̀
ṣó ti clear dáadáa, ṣó clear lórí Facebook, ṣó clear ṣùgbọ́n eléyìí báyìí wọn ò pé ní prodigal son o, ojú ẹsẹ̀ ni wọ́n ju àdó olóró. nǹkan tó yẹ kẹ́ ẹ máa ṣe láti bẹ̀rẹ̀ nìyẹn. àdó olóró ni kẹ́ ẹ máa jùlù wọ́n, nǹkan tó lè kápá wọn nìyẹn. bí wọ́n ṣe kóra wọn jọ, ẹwà dúró irinṣẹ́ tó wà níwájú wọn, ṣẹ́ ti rí, ẹ wo wájú wọn yẹn, ẹ wo àwọn irinṣẹ́ ńláńlá tí wọ́n kó kalẹ̀ síwájú tí wọ́n fi ń ṣòro bí agbọ́n nínú ìlú láìsí lójú ogun ní Russia. wọ́n dẹ̀ kó adúrú nǹkan ogun yìí, ẹ wo ṣẹ́ ti rí, ẹ wo adúrú nǹkan ogun tí wọ́n gbé sápá. Russia gan mi rò bí wọ́n lo adúrú nǹkan ìjà ńlá báyìí ní Russia àti Ukraine gan wọn ò lo adúrú nǹkan ìjà ológun ńlá yìí tí wọ́n dẹ̀ wá gbé káwa mọ́lé tí wọ́n fi ń pa àwọn ènìyàn nílùú tó lọ́ba tó ní ìjòyè. ẹ wo adúrú ìbọn tó wà lẹ́yìn wọn, ẹ wo adúrú magazine, ẹ wo òun nìyẹn o. so ojú àwọn tó jẹ́ foreigner, ojú àwọn aṣebi, àwọn tó dẹ̀ jẹ́ ará ìlú náà àtijọba àti tó bá jẹ́ olóṣèlú náà tó jẹ́ pé àwọn náà ni wọ́n ń ṣe olùgbọ̀wọ́ fún wọn, òun ló jókòó yìí. wọ́n ní Moroccan ni o, ó ṣẹlẹ̀, ẹ ti rí, òun ní wọ́n ní Moroccan ni. àwọn ọmọ ogun Nàìjíríà ló gbé jáde. ṣùgbọ́n gbogbo bí wọ́n ṣe wà yìí, bí wọ́n ṣe jókòó níbi tí wọ́n jókòó sí yìí, wọ́n ti ju àdó olóró lù wọ́n. fídíò àdó olóró tí wọ́n jù lù wọ́n, òun lẹ bá wa orí nísìnyí. ẹ káàbọ̀ sórí ètò wa o, wọ́n ní welcome on board, no mercy for terror. bẹ́ẹ̀ ni kò sójú àánú fún àwọn terror o, yẹn ni àwọn agbésùmọ̀mí. wọn ò gbọ́dọ̀ ṣojú àánú fún wọn mọ́. tẹ́ ẹ bá ti mú wọn, ẹ mú wọn balẹ̀ lẹ́ẹ̀kan. ní gbogbo àgbáyé kò síbi tí wọ́n ti ń ṣojú àánú fún wọn. tí wọ́n bá ti mú wọn, wọ́n máa mú wọn balẹ̀ ni. inú Nàìjíríà nìkan la ti ń gbọ́ wípé wọ́n ti rehabilitate, wọ́n ti reintegrate, wọ́n ti ronúpìwàdà. àwọn eléyìí pẹ̀lú adúrú irinṣẹ́ tí wọ́n kó sí àkàkà yìí, ẹ wo kan tó kó síwájú, ẹ wo. ẹ ti fi mọ̀ wípé wọ́n ní alátìlẹyìn, òun náà ni àwọn foreigner, àwọn orílẹ̀-èdè tó jẹ́ wípé àwọn oníjàgídíjàgan ló wà ń bẹ̀, àwọn ẹlẹ́sìn jàgídíjàgan. bírú ọmọ Moroccan tán ló wà láàrin wọn gẹ́gẹ́ bí nǹkan tí àwọn iléeṣẹ́ ológun gbé síta wà lẹ́jẹ̀dlé o. Palestine kan ìyẹn ni trainer wọ́n ní dókítà wọ́n ní ìyẹn ni Moroccan. ṣe rí pé kò síbi tó sí báyìí, ṣùgbọ́n wọn ò ráyè. ìjọba wa ló fún wọn láyé jẹ, wọn ò ráyè láti ṣe gbogbo àwọn nǹkan wọn nínú ìlú wọn láti ṣe jàgídíjàgan, láti sọ wípé àwọn, torí pé gbogbo àwọn tí ẹ ń wò wọ̀nyí, eléyìí tí wọ́n ń pè ní Moroccan yìí báyìí, because àwọn náà ní issue tó jẹ́ pé àwọn kan wà tí wọ́n kóra wọn jọ tán náà náà fẹ́ yapa, tó jẹ́ pé àwọn wọ̀nyẹn decide náà wà, ṣùgbọ́n ìjọba wọn ò fàyè gbà wọ́n. olóyè pé gbogbo bọ́dà wọ́n dìgì ẹ̀ ní tó yẹ pé a máa lọ bí 28 feet, kì í ṣe 6 feet nìkan, pẹ̀lú ihò tí wọ́n gbẹ́ sí gbogbo bọ́dà wọn, torí wọ́n mọ̀ wípé àwọn kan wà náà tí wọ́n kóra wọn jọ tí wọ́n fẹ́ domi àlàáfíà inú ìlú wọn rú, ṣùgbọ́n wọn ò gbà wọ́n láyè. ẹ wá wò wọ́n báyìí, wọ́n kúrò nínú ìlú títí wọn. irú Moroccan yìí báyìí ó kúrò ní Morocco, ó gba Nàìjíríà lọ, ó lọ pawọ́pọ̀ pẹ̀lú àwọn Palestine, àwọn Mali, àwọn Chad. wọ́n wá jọ ń da omi àlàáfíà inú Nàìjíríà rú. báwo láyé ṣe gbà wọ́n? torí pé àwọn ìjọba wa ló fààyè ẹ̀ gbà wọ́n. wọn ò ráyè ẹ̀ nínú ìlú títí wọn. ìwọ ni Mali, ìwọ ni àwọn Chad wọ̀nyẹn, àwọn tí wọ́n jẹ́ ọ̀daràn, àwọn oníjàgídíjàgan, gbogbo àwọn ìlú wọ̀nyẹn ló wà, ṣùgbọ́n wọn kì í ráyè nínú ìlú títí wọn. wọ́n máa lọ pawọ́pọ̀ pẹ̀lú àwọn míì níta. ìlú tó bá ti fàyè ẹ̀ sílẹ̀ fún wọn, káwá kó wọnú bẹ̀, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní máa ṣòro bí agbọ́n. òun ló ṣẹlẹ̀ nínú Nàìjíríà, torí pé àwọn ìjọba wa àwọn ló fún wọn láyé jẹ, àwọn ni wọ́n fi ọ̀nà ẹ̀ sílẹ̀ fún wọn
látàrí wípé kí wọ́n bá lè fi máa dìbò àbí báwo ni ìgbésùnmọ̀mí ṣe bẹ̀rẹ̀ in the first place. Ó bẹ̀rẹ̀ pẹ̀lú wípé kí wọ́n bá lè lead politics. Wọ́n ti fi politics òṣèlú wọ́n ti fi ba inú Nàìjíríà jẹ́. Òun ló fà á tí ààyè fi gbà wọ́n tí wọ́n fi ń ṣòro bí agbọ́n. Ẹ wo ẹni tó jẹ́ Palestine yìí báyìí ṣe bẹ́ẹ̀ ti rí eléyìí tó jẹ́ Palestine yìí báyìí gbogbo alamọ̀kan tó ń ṣẹlẹ̀ níbẹ̀ ṣùgbọ́n nígbà tó bá ti lè rí ibi tí wọ́n á ti rí itú ọwọ́ wọn pa gbogbo nǹkan tó ń ṣe kù níbẹ̀ tí wọ́n wá rí pé ayé ẹ̀ máa yọ nínú Nàìjíríà wọ́n ṣe wọnú Nàìjíríà wá nìyẹn. Bó tẹ̀ jẹ́ wípé gẹ́gẹ́ bí àwọn nǹkan tá à ń gbọ́ àbí àwọn nǹkan tá à ń rí allegedly wọ́n lọ ń kó wọn wá látàrí òṣèlú party by party. Ẹ rí i pé àwọn tó wá jẹ́ fọ́rínà yẹn ṣèbáwọn náà ni wọ́n lọ ń gbé wá wọ́n lọ gbé dókítà wá wọ́n lọ gbé ẹni tó máa tírèènì wọn wá wọ́n gbé cameraman wọn wá gbogbo ẹ̀ ni wọ́n lọ ń gbé wá. So bó ṣe lọ ń kó wọn wá yẹn irinṣẹ́ ọwọ́ wọn báwo ló ṣe ń dánwọ́ wọn àwọn náà ló ń pèsè ẹ̀ fún wọn. Báwọn ilé yìí ò bá rówó rà àwọn tó jẹ́ olóṣèlú tó lọ gbé wọn wá wọ́n gbówó kalẹ̀ fún wọn. Ìdí tí wàhálà eléyìí lórí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ̀ tó fi ń le sí lójoojúmọ́ nìyẹn. Òun ló fi ń le sí àwọn ìlú títí wọn ìjọba wọn ò fàyè ẹ̀ sílẹ̀ ṣùgbọ́n tó bá ti wá rí ibi tó ṣílẹ̀ Yorùbá náà bọ̀ wọ́n ní bí ògiri ò bá lanu aláǹgbá ò lè kó wọbẹ̀. Ògiri wa tó lanu àwọn olóṣèlú wa ló fà á òun ló jẹ́ kí wọ́n rọ́ wọlé tí wọ́n fàyè ẹ̀ sílẹ̀. Eléyìí tó jẹ́ moroká yẹn kò lè dánrú ẹ̀ wò nínú ìlú títí ẹ̀ wọ́n ò bí dá torí wọn ò fàyè ẹ̀ ńlẹ̀ fún wọn. Security wọn ó ń ṣiṣẹ́ dáadáa. Anybody wọ́n bá ti lè mú kán má tẹ̀ tí fúnra sí ni wọ́n ń gbé lọ àjà ilẹ̀ ni wọ́n ń gbé lọ yẹn. Àìmọye wọn tó tẹ̀ wá lọ jẹ́ pé ẹ rí pé wọ́n ya ojú ẹ̀ ṣe wá rí àwọn tó ní àgbọ̀n yẹn ibí nínú ìlú tẹ́rí tí wọ́n dárúkọ yẹn wọn ò tẹ́ fún wọn láyè rárá ni o torí wọ́n tí wọ́n máa ń dojú lé wọn dáadáa. Àwọn ará wọn tó bá ti fi àgbọ̀n sílẹ̀ ìgbà kan wà wọ́n ń kó wọn ní àárín ìlú ni wọ́n tó bá ti lè fi irùngbọ̀n sílẹ̀ wọ́n máa ń kó wọn ni torí wọ́n mọ̀ pé àwọn wọ̀nyẹn gangan àwọn wọ̀nyẹn gangan kò sí bó bá ṣe fẹ́ ṣe é àwọn oníjàgídíjàgan nínú ẹ̀sìn mùsùlùmí. Àwọn nínú ìlú tí mo wà yìí ni mo sọ torí ìlú àràbò morokan tí wọ́n sọ yẹn ibẹ̀ ni mo wà tó dẹ̀ jẹ́ wípé nǹkan tí ó wá ṣe nínú Nàìjíríà yẹn wọn ò bí da kó dánrú ẹ̀wò nínú ìlú títí ẹ̀. Tí wọ́n bá ti lọ sí mọ́ṣáláṣí ìṣẹ́jú méjì ògùn orí ẹ̀ kọjá wọ́n ti ti gbogbo mọ́ṣáláṣí wọn pa. Kò sí àyè fún wọn ní pé wọ́n fẹ́ ṣèpàdé ẹ fẹ́ ṣèpàdé ẹ lẹ́yìn irun àbí lẹ́yìn tí olúkálukú ti ń lọ ẹ wá múra yín ní méjì nínú mọ́ṣáláṣí ẹ wá jókòó ẹ wá ń ṣèpàdé kò sí àyè ẹ. Ìṣẹ́jú méjì ò lè gun orí ẹ̀ sọ o tó bá ti pèrun wọn ẹni tó fẹ́ tì gan the last person tó ń jáde ó ń tilẹ̀kùn mọ́ ó tilẹ̀kùn ń gba owó ẹ̀ lọ nìyẹn. Bàtà wọn ó ti ní pákó tó máa ń gbé sẹ́nu ọ̀nà láìlọ́ọ̀nù ti wà ń bẹ̀. O fẹ́ mú bàtà sínú láìlọ́ọ̀nù ẹ wọlé ni o fẹ́ bọ́ sẹ́nu ọ̀nà ni tó bá ti lè ń drop láìlọ́ọ̀nù sínú pákó yẹn ó fẹ̀ tó lè tó máa ń gbé sẹ́nu ọ̀nà mọ́ṣáláṣí wọn tó ti ń nawọ́ he báyìí ẹsẹ̀ ẹ̀gán bá wà nínú mọ́ṣáláṣí tó bá tètè gbé wọ́n máa palẹ̀kùn dé mọ́ ẹlẹ́sẹ̀ ni ṣùgbọ́n ṣó rí bẹ́ẹ̀ nínú tọ̀dọ̀ wa wọ́n ṣe gbalasa kalẹ̀ àwọn Fúlàní àwọn àbókí tó ń ta garawa díbàsíà tó ń taṣọ kiri ibẹ̀ ni wọ́n ń sùn wọ́n ráyè oríṣiríṣi nǹkan ìjà olóró gan ni wọ́n ń kó pamọ́ síbẹ̀. Inú ìlú títí wa ní ààyè ẹ ti gbà wọ́n ààyè ò gbà wọ́n bẹ́ẹ̀ ní ìlú títí wọn. Kí ló dẹ̀ fà àwọn adarí wa nítorí pé self interest títí wọn nítorí pé ìmọ̀tara ẹni nìkan àwọn fẹ́ wọlé ìbò wọ́n wá lọ kó àwọn agbésùmọ̀mí wọ́n wá lọ kó wọn wá kákàkiri. Ìyà ẹ̀ wá ń jẹ mẹ̀kúnnù ìyà ẹ̀ wá ń jẹ ará ìlú ló wá ń sọ́fà ẹ̀. Wọ́n pọ̀ o wọ́n lọ bí mẹ́rin bẹ́ẹ̀ ìkan rèé ṣùgbọ́n ìròyìn tí ó jáde síta tí àwọn ológun fi síta ni wípé àyè tó jẹ́ tírẹ́nà wọn olùkọ́ni wọn
cameraman wọn, dókítà wọn, àwọn ti mú balẹ̀. So fídíò tí wọ́n dẹ̀ fi ju àdó olóró lù wọ́n ó wà níbí tá a play fún wa. Tí wọ́n bá lè máa ju àdó olóró fún wọn báyìí á dáa kí wọ́n tẹ̀lé dínkù. Tó bá ti lè máa ju àdó olóró fún, torí pé tẹ́ ẹ̀ bá máa ju àdó olóró fún tẹ́lẹ̀ wọ́n pé wọ́n lọ ti lọ kó wọn, a fẹ́ mú wọn ṣíkún ni, kí lẹ̀ mú wọn ṣíkún fún? Ẹ ti rí wọn nìyẹn, intelligence yín ẹ lo amáwomáwò, ẹ wò wọ́n dáadáa bó ni wọ́n pàgọ́ sí, gbogbo àwọn ibi tí wọ́n pàgọ́ sí lórí ilẹ̀ wa, ẹ tájẹ́tì wọn láti inú ọ́fíìsì yín gan. Kí la wá ní Air Force fún? Ẹ lè lò látòkè kẹ́ ẹ dàkàrà lé wọn lórí, ẹ dàkàrà lé wọn torí pé wọn ò fẹ́ àlàáfíà fún ìlú wa. Ẹ̀yin náà ẹ wo gbogbo àwọn weapon, ẹ wo gbogbo oríṣiríṣi nǹkan ìjà tí wọ́n tò kalẹ̀, òun lẹ́ wò níwájú wọn yẹn. Ẹ wo nǹkan tó tò kalẹ̀ láìsí ní Russia sẹ́. Àwọn ẹni ẹlẹ́ni, ẹni tó lọ oko tó lọ odò, ọmọ kéékèèké tí wọ́n ń gbé adúrú ìbọn ńláńlá wọ̀nyí síwájú wọn, láìsí lójú ogun, wọ́n dẹ̀ wá kó adúrú ogun yìí wá bá wa. Ẹ wá mú wọn tán, ẹ ní wọ́n ti ronúpìwàdà. Ẹ bá lè máa sọ wípé wọ́n ronúpìwàdà, báwo lẹ ṣe fẹ́ jẹ́ kí ìwà burúkú yẹn kó dínkù? Á túbọ̀ máa pọ̀ sí ni, torí wọ́n á rí wípé ọ̀pọ̀ tí ẹ̀kúkú mú wa, àbá àpá gbogbo ará ìlú tó bá mú wa náà, tá a bá sọ pé a ti ronúpìwàdà, aronúpìwàdà náà nìyẹn jàre. Yẹn túmọ̀ sí wípé ẹ túbọ̀ ń fún wọn láyé jẹ, ẹ ń fún wọn láyé jẹ nìyẹn. Ṣé ẹ wá ní gbogbo àwọn tí wọ́n ní wọ́n pa yìí, gbogbo àwọn tí ológun náà wọ́n mú balẹ̀ yìí, they are all foreigners. Àjèjì ni wọ́n o, àjèjì ni gbogbo wọn. Fọ́nrán yẹn lẹ̀ ń wò yìí, àjèjì ni gbogbo wọn pátápátápátá tí wọ́n ní wọ́n mú balẹ̀, ó nìyẹn. Àjèjì ni gbogbo wọn pátápátápátá níbi tí wọ́n pàgọ́ wọn sí yẹn, ibi tí wọ́n pàgọ́ wọn sí ẹ̀ ni wọ́n náà ti ń dàlé wọn. Ẹ wò, ẹ máa wo fọ́nrán yẹn ní orí Facebook. Ṣe rí pé àwọn ni wọ́n ń trace lọ yẹn, bó ṣe ń rìn lọ, ṣe ti rí wọn bó ṣe yẹ kó máa ṣe fún wọn gẹ́lẹ́ nìyẹn. Jẹ́ ká fi hàn àwọn èèyàn wa àwòrán wọn ní fọ́nrán wọn, yẹ ká fi hàn lórí YouTube. Ẹ káàbọ̀ sórí ètò wa o lórí YouTube. Bàbá mi Kẹ́hìndé, ẹ káàbọ̀, a kú ìsinmi o, Edmore á ràn wá lọ́wọ́ o. Gbogbo wọn pátá tó bá ti mú wọn, àtàjèjì àtọmọ onílùú, torí ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́ lé nínú èyí ní ọjọ́ 12 oṣù keje 2026 tó jẹ́ ọjọ́ àìkú. Wọ́n ní àwọn tí wọ́n jí àwọn olùjọ́sìn ní Èkìtì, Ẹ̀dá Oníyọ̀ ní ìjọba ìbílẹ̀ Ìleje Méje, tí wọ́n rescue wọn lọ́sẹ̀ tó kọjá. Wọ́n nígbà tí wọ́n máa ṣe ìwádìí tí ọwọ́ máa ba àwọn èèyàn 4 kan. Wọ́n ní àwọn èèyàn 4 tí ọwọ́ bà yẹn, wọ́n ní Àmọ̀tẹ́kùn wà lára wọn. À ń bọ̀ lórí ìyẹn àti ìdè o, à ń bọ̀, yẹ ká máa mú lẹ́sẹẹsẹ. Wọ́n ní Àmọ̀tẹ́kùn kan wà lára wọn. Ẹjọ́ kí ni Àmọ̀tẹ́kùn ń ṣe láàárín àwọn ajínigbé? Ṣe bí àròbóyá ẹlẹ́ṣọ́ ààbò ni wọ́n torí dá Àmọ̀tẹ́kùn kalẹ̀? Ó ṣe mí ò gbà mí, àbí ṣe bí wọ́n dá Àmọ̀tẹ́kùn kalẹ̀ kán bá lè dáàbò bo ará ìlú, kí wọ́n bá lè máa mú àwọn agbésùmọ̀mí yìí ni? Báwo ni Àmọ̀tẹ́kùn ṣe ti wá ṣe? Àbí ṣé àwọn Fúlàní Miyetti Allah tó wọnú ṣé Àmọ̀tẹ́kùn, ṣé àwọn ni wọ́n àwọn ló ń jíyàn gbé yẹn ni? Àbí torí kò yé mi ni o. Ṣé Àmọ̀tẹ́kùn tẹ́ dárúkọ yẹn, ṣé ọmọ Yorùbá Àmọ̀tẹ́kùn ni? Torí àwọn Miyetti Allah àwọn náà ti rápálá wọnú Àmọ̀tẹ́kùn. Ṣé àwọn tí wọ́n rápálá wọnú Àmọ̀tẹ́kùn, ṣé àwọn ló ṣiṣẹ́ ajínigbé nínú wọn ni? Àbí ibo la padà já sí nítorí Ọlọ́run? Elédùmarè o, ẹ máa ṣàánú ajé. Àwọn tó ní kó dáàbò bo ará ìlú nìyẹn o. Àbá mi, wọ́n ní ẹjọ́ ṣé wọ́n fẹ́ kó àwọn tí wọ́n mú lọ sí kóòtù ni? Ìyẹn náà ló kù báyìí. Wọ́n bá sọ pé wọ́n ti mú wọn, ìdájọ́ wo ni wọ́n ń ṣe fún wọn? Òun náà látorí ń ṣètò yìí láti lo àwọn tí wọ́n ní wọ́n pa yìí. Àwọn fọ́nrán tẹ̀ ń wò yẹn, àwọn tí wọ́n pa nìyẹn. Yẹn ni àwọn foreigner tí wọ́n jẹ́ olùgbọ̀wọ́, agbódegbà, àwọn tí wọ́n jẹ́ olùkọ́ni wọn tó ń tírèènì wọn nínú igbó níbi táyé gbà wọ́n ní wọ́n yọ ibì kan tó ti ń tírèènì ara wọn. Àwọn agbésùmọ̀mí tí níbi tí wọ́n ti ń tírèènì ara wọn nínú igbó wa, nínú fọ́rẹ́sì wa ń bẹ̀. So àwọn tó ń tírèènì wọn yẹn àti dókítà wọn, bóyá tí ológun bá lọ kọlù wọ́n ní ìpalára,
ìbọn bá wọn ní àbọ̀fapá dá ni wọ́n ní dókítọ̀ wọ́n ní ilé ìwòsàn wọ́n ní facility gbogbo kan ni wọ́n ní nínú gbóǹbẹ̀. So àwọn tí ó wá jẹ́ fọ́rínà tí wọ́n ń ṣe àwọn iṣẹ́ wọ̀nyẹn fún wọn ní iléeṣẹ́ ológun gbé ìròyìn síta wípé àwọn ti ju àdó olóró lù wọ́n, àwọn ti fàdó olóró pa wọ́n. Kí wọ́n jọ àdó olóró tí wọ́n jù lù wọ́n ẹ̀kan bá wa máa jù lù wọ́n bẹ́ẹ̀ lọ. Ṣẹ́ni ẹ lè kàn bàtì láti ilẹ̀ o, ṣùgbọ́n dẹ̀ pé àdó olóró ẹ̀ ló máa ń kápá wọn jù. Àdó olóró yẹn ó máa mú wọn balẹ̀ lọ́pọ̀ yanturu torí ẹ ti rí wọn bí wọ́n ṣe capture fídíò yẹn pé bí wọ́n ṣe ń rìn lọ nínú igbó yẹn. Tí kì bá ṣe wípé gbogbo nǹkan wọ̀nyí nítorí olóṣèlú nínú ni gbogbo nǹkan tó àwọn tó jókòó sínú igbó wa yìí mi rò bójú nǹkan tí àwọn ológun ń dì pẹ̀lú under 24 hours mi rò bó tó wọn dì pẹ̀lú, ṣùgbọ́n ẹ ti wáyé pé ọ̀rọ̀ náà ó ti ní kọ́lọ́bí nínú, ó ti ń dàbí ó nítorí olóṣèlú nínú. Tí kì bá ṣe bẹ́ẹ̀ kò yẹ kó le tó léyìí, kò yẹ kó tẹ̀ pẹ́ tó léyìí kí wọ́n tó mú gbogbo wọn balẹ̀ tán. Láti 2014 kò yẹ kó di 2026 ẹ wo how many years ago tá ti wà lẹ́nu ẹ̀, ṣùgbọ́n ti wá di wípé wọ́n ti sọ di business, wọ́n ti sọ di olóṣèlú, wọ́n ti sọ di ti political tó jẹ́ pé òun ni wọ́n fi ń tákù ara wọn, tó jẹ́ pé òun ni wọ́n fi ń dìbò. Bó bá ṣe kó wọn wọlé sí ni wàá ṣe dìbò sí torí àmọ́ nǹkan tó fà á tí wọ́n fi wá pọ̀ tó léyìí, tí wọ́n fi wá pọ̀ tó léyìí tí ó dẹ̀ pé mẹ̀kúnnù ló ń jẹ ìyà ẹ̀, kì í ṣe àwọn tó lọ kó wọn wá wọlé ló fara ń gbá gbogbo wàhálà yìí, mẹ̀kúnnù ni. Ẹ wo àwọn tí wọ́n jí gbé ní ẹ̀dá oníyọ̀, ẹ wo ìrísí wọn, ẹ wo àwọn ìyàwó yẹn wọn ò lè dá dúró. Ọmọbìnrin yẹn ó jókòó kalẹ̀ ni wọ́n gbé kóòkì síwájú ọwọ́ ẹ̀gàn kò rọ́wọ́ sí mú. Ṣó dáa nítorí òṣèlú bò bá ọpá bò bá òbú lẹ́sẹ̀. Ṣé bí wọ́n ṣe fẹ́ tún ìlú ṣe leléyìí tẹ lọ kó àwọn àjèjì wá wọ̀lú tí wọ́n wá ń da omi àlàáfíà inú ìlú. Àwọn lẹ́ ń wò yẹn o, fídíò yẹn lẹ́ ń wò yẹn, wọ́n ṣe ju àdó olóró lù wọ́n. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni kán dákun kán máa bá wa ṣe fún wọn. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá tí rí ibi tí ọwọ́ ti bá kàṣàlà yẹ́lò, ó dàgbé mo ní àwòrán ẹ̀ sí bí màá fi hàn wá, ṣùgbọ́n fídíò ẹ̀ ó wà lórí Àṣàkẹ́ Telegram. Ẹ lọ wo orí Àṣàkẹ́ TV Telegram ẹ bá ń bẹ̀. Ṣẹ́rí kan tí wọ́n tẹ̀ ṣe fún òun yẹn kán dákun òun ni kán máa bá wa ṣe fún àwọn agbésùmọ̀mí yìí. Tọ́ bá ti bà wọ́n nǹkan tẹ́ ṣe fún kàṣàlà yẹn òun ni kẹ́ máa wọ́n ní 2012 ni bàbá mi Akírógun Ọ̀ṣun ẹ ṣé gan ni ká má bú péré jù àbí ká má bú tóbi jù ni. Tèmi ní 2014 wọ́n ní 2012 ni, so láti 2012 títí di 2020. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wá pé táwọn ò bá ti rí àwa kì í sọ ìta bá sọ gan-an. Ajẹ́pá ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣó ti tọ́ ní ọ̀rọ̀ yìí kó tó di pé àmọ́ wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe. Gbogbo ìwádìí wa tí a ṣe láti òkè délẹ̀ ó fìdí múlẹ̀ wípé principal sì sọ gbòógì ọ̀rọ̀ ni pé olóògbé Michael tíṣà tí wọ́n gé lórí ó bá wọn sọ ọ̀rọ̀ kan o. Kò dẹ̀ tí ì sí fídíò, gbogbo àwọn fídíò tẹ́ ń wò tẹ́ ń rí lórí Facebook AI ni wọ́n fi create àwọn fídíò yìí. Olóògbé Michael tí a mọ̀ sí tíṣà tí Fúlàní gé ní orí wọn tí ìyá principal yóò tí jáde síta pé ọ̀rọ̀ báyìí ni ó bá wọn sọ. Ohun tí a sì rí nípa ìyá tíṣà ni pé wọ́n bùn màmá tíṣà ní ọkọ̀ bọ̀gìnì, ó fún wọn ní ọkọ̀ gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ìgbà tí màmá principal jáde ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wọn tíṣà yìí lóònù ló máa fi ń ra mọ́tò tó yẹ pé inú sálárì wọn lọ́tọ̀ wọn máa yọ díẹ̀. Nígbà tí ìyá jáde where's my car òun ni ìyá yìí sọ. Ìwádìí dẹ̀ fi múlẹ̀ wípé wọ́n ti dáná sun ọkọ̀ ìyá yìí, bó jẹ́ Fúlàní ló dáná sun bó jẹ́ àwọn kan ló dáná sun, oyè gbogbo ẹ̀ yé Ọlọ́run. Ṣùgbọ́n ó ti fún principal ní mọ́tò mìíràn
ìwádìí wa fi wá múlẹ̀ wípé kò tí ì sí nǹkan tó jọ o pé bóyá principal jáde láti sọ̀rọ̀ wípé nǹkan báyìí òun ni olóògbé tó bá wọn sọ. ẹ wo bí wọ́n bá tún padà jáde á tún mú wá sórí ìkànnì yìí fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ. kí ló dé? ẹ wo iye ẹ̀mí tó ti bọ́ lọ́wọ́ wọn, ẹ mọ iye orí tó òṣè tí wọ́n ti pa, ẹ wo iye ìlú tí wọ́n ti sọ dahoro, ẹ wo iye ìdílé tí wọ́n ti bàjẹ́, wọ́n ti bà ọrọ̀ ajé jẹ́. ṣé ẹ ò mọ̀ wípé nípasẹ̀ insecurity yìí òun ni ètò ọrọ̀ ajé inú ìlú òfin rú gọ́gọ́ sí? òun ni kò sí ìlú tí insecurity bá wà tí ètò ọrọ̀ ajé ibẹ̀ fẹ́ jà. ṣé mo yẹ ransom tó ti gbà lọ́wọ́ ará ìlú ni? owó tó yẹ kó wà láàrin ìlú kó máa rotate, kí wọ́n fi máa ṣe káràkátà, kí wọ́n fi máa ṣòwò, kí wọ́n fi máa dáko, òun ni wọ́n ń kó lọ fún àwọn agbésùmọ̀mí yẹn. ẹlòmíì ilẹ̀ wọ́n ta, so ẹni tó ta ilẹ̀ tó ta ilé, ibo lẹni kó wá sùn gbà tí wọ́n gbé dé. púpọ̀ àwọn èèyàn ti ń sun bíríìjì, wọ́n ń sun inú ọkọ̀ kiri, àwọn èèyàn ò rí lé gbé mọ́, oko wọn ò lè dé oko mọ́. so báwo ni ètò ọrọ̀ ajé ìlú ṣe fẹ́ wá dáa nígbà tí àwọn tó yẹ kó lọ sóko kí wọ́n ṣiṣẹ́ àgbẹ̀ kan róúnjẹ mú wálé, wọ́n á jẹ ń bẹ̀, wọ́n á tà ń bẹ̀, wọ́n á rí owó sápò? báwo wá ni ètò ọrọ̀ ajé ṣe fẹ́ dáa nígbà tí irú nǹkan wọ̀nyẹn ò bá lè ṣẹlẹ̀ mọ́? wọn ò lè lọ sóko. ẹni tó gbin iṣu, ẹlòmíì ń gbin bíi éékà àgbàdo bíi 3, éékà 3, éékà 5 oko àgbàdo, wọn ò tẹ́ rí ebè ẹyọ kan kọ mọ́, wọn ò rí ebè ẹyọ kan, wọn ò rí kọ mọ́ nígbà tí àwọn kinní burúkú wọn tó ti jòkó sínú igbó. àwọn inú igbó wa tó ti jòkó sí yẹn, wọn ò jòkó síbẹ̀ lásán, wọ́n ń wá kùsà ni, wọ́n ń wá kùsà, àìmọye kùsà tí wọ́n wà ń bẹ̀. ẹ wo orú fídíò tí wọ́n ṣẹ̀ gbé jáde ní Odòyọ National Park, ẹ wo nǹkan tí wọ́n ṣẹ̀ ti wá dictate níbẹ̀ pé àdúró àwọn nǹkan àlùmọ́ọ́nì yẹn wà lórí ilẹ̀ wa, a dẹ̀ wá rí báyìí, ìlú dẹ̀ rí báyìí. kí ló dé ẹ̀yin adarí wọ̀nyí? ṣé ẹ̀ ń tòlú ni àbí ẹ̀ ń bàlú jẹ́? ṣé ẹ̀ ń ṣèlú leléyìí ni àbí ẹ̀ ń jẹ̀lú? ẹ máa ń jẹ̀lú run mà ni, ẹ máa ń jẹ ìlú run ni. oríṣiríṣi awuyewuye ló ti ń lọ lọ́tún lọ́sì látìgbà tí wọ́n ti fi àwọn ọmọ ilé ìwé àti olùkọ́ ìjọba ìbílẹ̀ Oríire ni tí wọ́n ti fi wọ́n sílẹ̀. oríṣiríṣi ìbéèrè ló ti ń jẹyọ. àwa náà ti béèrè bẹ́ẹ̀ lórí Facebook, ẹ̀ tẹ́ bá rí nígbà tá a ju post yẹn níbi tá a ti rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́wọ́ ọ̀kan lára àwọn olùkọ́ yẹn. àwọn èèyàn ń béèrè lọ́tún lọ́sì lórí Twitter kákàkiri wípé kí ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀, kí ló ń ṣe ní ọwọ́ wọn, báwo ló ṣe dọ́wọ́ wọn? ṣé lẹ́yìn ìgbà tí wọ́n níjọ́ tí wọ́n jí wọn gbé ni wọ́n ya fọ́tò yẹn ni, àbí ṣé fọ́tò tí wọ́n yà síta wípé wọ́n fi gbà wọ́n sílẹ̀ ṣé òun náà nìyẹn ni? oríṣiríṣi ìbéèrè ló ti ń jẹyọ o, because tẹ́ bá ní kẹ́ wò ó, ẹ gbé fọ́tò àwọn tí wọ́n fi ń lẹ̀ ní ẹ̀dá oníyọ̀, oṣù yìí náà ni wọ́n fi wọ́n sílẹ̀. àwọn yẹn gan wọ́n ti jí wọn gbé kí wọ́n tó jí àwọn ọmọ ilé ìwé ìjọba ìbílẹ̀ Oríire gbé. wọ́n ti jí àwọn ọmọ tí wọ́n jí gbé, àwọn olùjọsìn ìjọ CAC ẹ̀dá oníyọ̀ níjọba ìbílẹ̀ Ìlẹ́jẹ̀-Méje lẹ́kìtì. wọ́n ti jí wọn gbé ṣáájú April, wọ́n ti jí wọn gbé April 28 kan ni àbí 24 April ni wọ́n ti jí wọn gbé ní April kí wọ́n tó jí àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ gbé níjọba ìbílẹ̀ Oríire. ṣùgbọ́n tẹ́ bá ní kẹ́ wo àwọn àwòrán méjèèjì yẹn, fọ́nrán ibi tí wọ́n ti fi àwọn olùjọsìn ilé ìjọsìn CAC sílẹ̀, ẹ bá ṣe àkíyèsí àwọn ìyá wọ̀nyẹn àtàwọn ọmọ yẹn wọn ò lè dá dúró o, kò sí èyí tó lè dá dúró nínú wọn, wọ́n gbé wọn ni. so oríṣiríṣi ìbéèrè ló ti ń jẹyọ wípé àwọn tí wọ́n ní wọ́n jí gbé lọ́yọ̀ọ́ ìbáwo ló ṣe jẹ́ o? ṣé inú igbó náà ni wọ́n wà fún odidi 55 days yẹn ni, àbó níbìkan tí ìjọba lọ kó wọn pamọ́ sí? ṣé wọ́n níbìkan tó lọ kó wọn pamọ́ sí ni, àbí torí àwọn nǹkan tá a rí ó jẹ́ nǹkan tó yẹ kéèyàn béèrè ìbéèrè o. wọ́n tó bá rú lójú kábílẹ̀ léèrè, àbí a gbọ́dọ̀ béèrè o, because àìkílẹ̀ ń béèrè àwọn ìbéèrè òun náà ni ó fi jẹ́ wípé ìlú yìí fi wà bó ṣe wà o.
àwọn kọ̀ọ̀kan wà tó jẹ́ pé lóòótọ́ àwọn èèyàn jubilate pé aṣáàdúpẹ́ wọ́n pa olùkọ́ àbí wọ́n gé orí olùkọ́, wọn ò dẹ̀ gé orí àwọn tó kù. Ìtọ́ bá gé orí àwọn tó kù náà ńkọ́ kí lára ìlú fẹ́ ṣe, àbí òun ló fa jubilation tí everybody ń ṣe pé aṣáàdúpẹ́ wọ́n sì rí àwọn tó kù gbà, bó ti jẹ́ wípé wọ́n gé orí olùkọ́. Ní ìjẹta tí ìròyìn yẹn jáde, mo pe àkíyèsí wa sí wípé níbi tí ẹlẹ́kún ti ń sunkún ni aláyọ̀ ti ń yọ̀ o. Àwọn tí wọ́n jẹ́ òbí, ìyàwó ọmọ olùkọ́ni Michael Oyedokun, ìjẹta yẹn ti jẹ́ ọjọ́ ìbànújẹ́ fún wọn ni, torí wọ́n ń rí àwọn tí wọ́n jọ jí wọn gbé tí wọ́n dé, tolúkálukú ń dunnú, ọba gan kọrin ọpẹ́, ọba gan jó, wọ́n ń rí. Ṣùgbọ́n ọjọ́ yẹn máa ti jẹ́ ọjọ́ ìbànújẹ́ fún wọn wípé bí wọ́n ṣe lọ gbà wọ́n sílẹ̀ dé yìí náà ló yẹ kí wọ́n jọjọ dé papọ̀, ṣe bí wọ́n jọ jí wọn gbé ni, ó yẹ kí wọ́n jọ dé papọ̀ náà ni. Ṣùgbọ́n kí ló dé gangan náà? Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti federal, ìbéèrè yẹn ọwọ́ ẹ̀yin méjì láti máa béèrè o. Kí ló dé tí wọ́n bẹ́ Mr. Michael Oyedokun, tí wọ́n bẹ́ wọn lórí? Kí ni nǹkan tí wọ́n ṣe? Ṣebí ìjọba jáde, federal government jáde báwọn náà ò san ransom, san ransom. So kí ni ìdí, kí ló dé gan pàtó, kí ni nǹkan tó le, kí ló ṣẹlẹ̀ tí wọ́n fi bẹ́ olùkọ́ yẹn lórí? A gbọ́dọ̀ béèrè yìí lọ́wọ́ yín o, àti federal àti state. Ṣèyí Mákindé, kí ni wọ́n torí bẹ́ olùkọ́ lórí? Nígbà tí sọ wípé wọn ò gba ransom, wọ́n kàn fi àwọn tí wọ́n jí gbé over 55 days, wọ́n kàn fi wọ́n sílẹ̀ just like that ni, pé ẹ máa lọ láyọ̀ àti àlàáfíà. Lẹ́yìn ìgbà tí wọ́n ti gbé àwọn nǹkan tí wọ́n fẹ́ gbà, wọ́n ti kọ àlàkalẹ̀ odidi nǹkan 4 ọ̀tọ̀ọ̀tọ̀ táwọn fẹ́ gbà, wọ́n ti sọ. Wọ́n tó wá ní kí ìyá principal kan jáde sọ̀rọ̀ wípé rárá, kì í ṣe nǹkan tó ní wọ́n fẹ́ gbà nìyẹn, kan negotiate. Ó dáa, Ṣèyí Mákindé, irú negotiation wo lẹ wá padà negotiate pẹ̀lú wọn? Torí federal jáde, ààrẹ Tinubu ní ìjẹta yẹn ni ìròyìn jáde tí ààrẹ Tinubu sọ̀rọ̀ wípé ọ̀fẹ́ ni wọ́n gbà wọ́n o, no any ransom tí wọ́n san. Wọ́n ní wọ́n pa àwọn agbésùmọ̀mí 8 lára àwọn tí wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ gbé. Wọ́n ní wọ́n pa agbésùmọ̀mí 8. Wọ́n ti ṣe àlàyé síwájú, ẹ jẹ́ bá rí ìròyìn yẹn, ẹ máa ka àwọn ìròyìn tá a bá ti publish lórí Àṣàkẹ́ TV News. Ẹ̀yin tẹ́ ẹ bá kà á, ẹ máa bá wa máa fìdí ẹ̀ múlẹ̀, ẹ máa sọ wípé yes. Wọ́n ní àwọn tó jí àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ gbé yìí, wọ́n ní wọ́n ti locate àwọn family wọn. Wọ́n ní wọ́n ti lọ gbé àwọn family wọn, DSS ti lọ gbé àwọn family wọn pé wọ́n wà ní ọ̀dọ̀ àwọn DSS. Kí ló dé tí wọn ò kó àwòrán wọn síta? Torí tó bá jẹ́ pé ará ìlú, tó bá jẹ́ pé ọmọ Yorùbá ni wọ́n sọ wípé ó jíyàn gbé, tó yẹ pé ọmọ Yorùbá ló jalè ni wọ́n mú, àmọ́ bẹ́ẹ̀ ṣe máa ń kó fídíò wọn síta, fọ́tò wọn síta, ẹ ti kó síta. Ṣùgbọ́n kí ló dé pé tó bá ti jẹ́ Fúlàní, tó bá ti jẹ́ àwọn agbésùmọ̀mí, ọ̀rọ̀ yín wá dàbí ọ̀rọ̀ àwọn Àmọ̀tẹ́kùn Oǹdó. Tó bá náà wọ́n ti mú àwọn Fúlàní, wọ́n máa mú ẹ̀yìn wọn, wọ́n á kẹ̀yìn wọn sí kámẹ́rà báyìí, ẹ̀yìn wọn lẹ máa rí. Mo tẹ́ pé ọmọ Yorùbá lẹ mú ní ọjà ọba ní Adéṣídà róòdù, ẹ máa bẹ́ ṣe máa gbé kámẹ́rà sí wọn lójú lélẹ́yìí o, ẹ máa gbé kámẹ́rà sí wọn lójú lálálálá ní. Ṣùgbọ́n tó jẹ́ pé agbésùmọ̀mí ni wọ́n ní suspect ni wọ́n, afurasí ni wọ́n ò tí lè kó ojú wọn sí ìta. Mo tẹ́ pé ọmọ Yorùbá ni, ẹ máa gbé kámẹ́rà sí wọn lójú. Nígbà tí DSS wá sọ wípé wọ́n ti lọ mú àwọn fámílì àwọn tó jí àwọn ọmọ iléèwé àti olùkọ́, wọ́n ní lára àwọn intelligence, ara àwọn iṣẹ́ tí wọ́n ti ń ṣe látòṣù tó kọjá ni, wọ́n ní wọ́n ti lọ mú wọn. So ìgbà tí wọ́n lọ mú wọn yẹn, ìgbà tí àwọn agbésùnmọ̀mí tó wá kó àwọn olùkọ́ àti àwọn ọmọ iléèwé tira, so àwọn ló sọ wípé òkè ẹ ti mú fámílì wa ó yá, ẹ jẹ́ ká jọ fi gun dígun,
ẹ fi fámìlì wa tẹ̀ lọ kó sílẹ̀ àwa náà á fi àwọn ọmọ yín sílẹ̀ ṣé bẹ́ẹ̀ ló ṣe rí ni rántí Musa logo sí fọ̀rọ̀ odù o ìjọba Nàìjíríà àgbè tán fún yín o ṣé rí bí wọ́n ṣe mú sítórì yẹn ṣé rí bí wọ́n ṣe mú tí wọ́n hun jọ dáadáa wọ́n hun jọ báyìí ni jẹ́ ká play fídíò kan kó má dàbí pé Àṣàkẹ́ ṣèwọ nìkan ló rí ni a rí pé àwọn èèyàn wọ́n ń sáku ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́wọ́ ọ̀kan lára àwọn olùkọ́ yẹn bó ṣe yẹ kó rí náà ni a gbọ́dọ̀ béèrè torí àwọn nǹkan bá wà tó ń strange tó jẹ́ pé ó ń rí bákan ó yẹ kéèyàn béèrè wípé èèyàn mélòó ni wọ́n ti jí gbé tó fi sílẹ̀ tá a bá ìbánisọ̀rọ̀ lọ́wọ́ wọn bẹ́ẹ̀ yẹn ṣebí bí láti ṣe oríṣiríṣi ètò fídíò kọ́pà ṣe rántí kọ́pà tí wọ́n jí gbé tí wọ́n ń nà ní ìnà bàrà tí wọ́n ń lù ní àlùbami àlùkù lẹ́yìn ẹ̀ wọ́n ti gbé jọ́ọ̀nù ọmọ iléèwé jọ́ọ̀sì ṣe rò pé lórí ìkànnì yìí náà láti gbé wá tí ẹni ata sọ pé kò ṣe ń wò ẹ lọ wò lórí Telegram ṣe bẹ́ẹ̀ rí ṣe rí bí aṣọ ṣe ya sí lọ́rùn no ṣe rí bí aṣọ ṣe ya sí lọ́rùn how many days ni John lò ní àhámọ́ àwọn agbésùmọ̀mí how many months ló lò ṣe bẹ́ẹ̀ rí bí aṣọ ṣe di àkísà sí lọ́rùn a béèrè o a ti dúpẹ́ pé wọ́n fi wọ́n sílẹ̀ o but a ti wá come back to pé okay a gbọ́dọ̀ wá béèrè lọ́wọ́ ẹ̀yin àdarí wọn pé ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ máa ṣe ìlú lélẹ́yìí kẹ́ ẹ máa gbé àwọn èèyàn kẹ́ ẹ fi wọ́n máa play political this is pure politics ẹ lè bá wa sọ òṣèlú pọ́nbélé lélẹ́yìí òṣèlú gidi ẹ wá ní káwọn ìyá oníyà kan máa fò sókè kan máa wá jó ẹ ti gbàgbé pé wọ́n pa olùkọ́ méjì ni kírétí pé àwa ìran Yorùbá yìí ti máa ń gbàgbé nǹkan o so ẹ ti yá àgbàgbé pé wọ́n pa olùkọ́ méjì nìyẹn o everybody ti bẹ̀rẹ̀ sí jubilate so ẹni tí bẹ́ẹ̀ tí ẹ tó bá ti kú ni ti ẹ gbé Ọlọ́run ní fi wá ṣe sábà bíi aburú o ó ìdí olùkọ́ mathematics wọ́n dẹ̀ pa bẹ́ẹ̀ yẹn ẹ wá ní ká máa dúpẹ́ lọ́wọ́ Tinubu ẹ wá ní ká máa ṣe àjọyọ̀ ká máa jubiléètì mo lérò pé àwọn kankan wọ́n ti lọ mú aṣọ ẹbí gan báyìí o wọ́n ti lọ mú aṣọ ẹbí wọ́n fẹ́ jubiléètì ni wọ́n máa dúpẹ́ ni pé wọ́n ṣáà ti fi àwọn ọmọ ọlọ́mọ sílẹ̀ ṣùgbọ́n wọ́n gé orí olùkọ́ o kí nìdí kí ló dé tí wọ́n fi gé olùkọ́ yẹn lórí nígbà tí a mọ̀ wípé politics lẹ́ ń play kí ni wọ́n torí gé olùkọ́ yẹn lórí sẹ́ẹ̀ ok àti ẹ̀gbọ́n wípé ok nígbà tí wọ́n ń ṣe ìkọlù nínú attack yẹn ni wọ́n ti pa Mr. Joel nínú ilé ìwé yẹn nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ṣàgbé tí nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ attack ni a lè sọ wípé ìyẹn lè ṣẹlẹ̀ because àwọn náà fẹ́ sáré sá jáde ni wọ́n fún wọn níbọn ìyẹn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lójú ẹsẹ̀ ṣùgbọ́n ìgbà tó ti wá kó wọn yẹn kéde mọ̀ wípé ẹ̀yin ò ń ṣe mí ò ń gbà mí yìí náà ọwọ́ yín ló wà ń bẹ̀ kí lẹ torí pa olùkọ́ Michael ẹ̀ṣẹ̀ wo ni olùkọ́ yẹn ṣẹ̀ no ó yẹ ká lè mọ̀ kí ni olùkọ́ yẹn ṣe tẹ́ fi pa no ṣé wọ́n dìsáàbù ikú ni ìbéèrè ni o ṣé kẹ́yàn jẹ́ olùkọ́ ìṣirò tí ó yẹ pé bíbẹ́ lórí ló tọ́ sí because mo rí pé everybody ti gbàgbé arákùnrin yẹn báyìí ẹ ti bẹ̀rẹ̀ sí jubilate ọbagan fídíò ọbagan wà bí tí wọ́n ń kọrin ọpẹ́ tí wọ́n ń kọrin ìyìn ní dìsẹ́mì ìlú o àníkọ́ ọba má dúpẹ́ o ṣùgbọ́n ẹ má gbàgbé wípé ẹ̀yin lẹ jẹ́ ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ là ń bá wí o kábíyèsí o ẹ̀yin lẹ jẹ́ ọba sórí àwọn ọmọ iléèwé tí wọ́n jí gbé olùkọ́ tí wọ́n bẹ́ lórí náà ẹ̀yin náà lẹ jẹ́ ọba lé wọn lórí o àwọn ẹbí olùkọ́ tí wọ́n jí gbé wọ́n wà nínú ìlú yẹn wọ́n ń wò yín so ọ̀rọ̀ yìí ti wá jọ tó òṣèlú lẹ̀ ń ṣe àtọba àtìjòyè àtàrà ìlú you people are just plain politics pure politics tí ọ̀nà fẹ́ ṣe léyìí dà ọ̀gẹ̀dẹ̀ wa ń bàjẹ́ ló ń pọ́n no ìyàtọ̀ gédégbé wà láàrin
ìjínigbé tó ṣẹlẹ̀ léraléra yìí ó yàtọ̀ síra wọn dáadáa. tọ̀yọ́ yìí politics ni. mo sọ nígbà tí wọ́n ní wọ́n lọ rescue ọmọ Adélabú èmi lórí ìkànnì mo sórí lórí òtítọ́ ẹ̀ máa sọ. I will say it and I will continue to say it. Màá tẹ̀síwájú láti máa sọ. Ìgbà tí wọ́n ní wọ́n lọ rescue ọmọ Adélabú mo ní politics ni. Nothing like that. Lọ rescue ẹ̀ wọ́n jí ìyàwó ẹ̀ gbé wọ́n jí ìbejì gbé. They are just wọ́n kàn fúlù ará ìlú ni. Politics ni wọ́n play. Politics torí ìgbà tí wọ́n jí wọn gbé wọ́n ló mọ́mọ́ lọ sílé ìwé. Ìgbà kan wà lọ́jọ́ kejì àti gbọ́ nígbà tó ń jí wọn gbé wọ́n ló fẹ́ lọ bá ọkọ ẹ̀ l'Amẹ́ríkà. Kí ni yúnífọ́ọ̀mù skul wá dọ́rùn àwọn ọmọ tí wọ́n lọ gbà sílẹ̀ tí wọ́n rẹ́rìn. So àwọn ọmọ eléyìí tí wọ́n ti lọ gbà sílẹ̀ yìí àwọn ọmọ ló ń smile yìí. Ìjáàbù tó wà lórí àwọn ọmọ méjì tí wọ́n dé ìjáàbù funfun yẹn ṣe wọ́n jíyàn gbé láti 55 days ìjáàbù wọn dẹ̀ yín funfun bẹ́ẹ̀ yẹn ìdọ̀tí kan ò ṣe sí i. Ṣé ńgbà tí wọ́n jí wọn gbé débẹ̀ ni wọ́n ní kí wọ́n bọ́ ìjáàbù wọn sọ́tọ̀ ni torí ọjọ́ tẹ́ bá máa release yín o lè fi borí. No ìbéèrè ni o ṣé wọ́n ní dry cleaner síbẹ̀ tó ń fọṣọ fún wọn ni torí aṣọ wọn la rí tó ń dán mọ́rọ́mọ́rọ́ yẹn òkìṣẹ́ ogun wọn láṣọ wọn dọ̀tí o ẹni tó wọṣọ kan fún 55 days ṣé kò yẹ kó dọ̀tí ká máa rí kó máa rin ṣìn máa mú àwọn fọ́tò kan wá fún wa bóyá tó ti bá parí ètò yìí ni wọ́n jí àwọn ìyá kan gbé nílùú Èjìbà ní àbí Eruku after ìṣẹ̀lẹ̀ Eruku yẹn wọ́n jí àwọn kan gbé ní ìjọba ìbílẹ̀ Èkìtì ní Kwara. Ìyá yẹn mo ti lo fídíò wọn láìmọye fọ́tò wọn láìmọye gbà ẹnu wọn báyìí ó papò ni eruku tún báyìí gbogbo orí wọn ìyá yẹn ò lè dárìn wọ́n ti dàbí skeleton ìyá yẹn ò lè dárìn ẹ̀ ń tẹ́ bá rí fídíò yẹn tẹ́ rí fọ́tò yẹn nígbà yẹn. So recently eléyìí tí wọ́n ní wọ́n release àwọn Èkìtì yìí ẹ wo fọ́tò tèkìtì sí fọ́tò ti Ọ̀yọ́ ẹ wò síra wọn. Àwọn tèkìtì wọn sọ pé wọ́n gbé wọn lọ sí àárín ìlú wọn o ilé ìwòsàn straight ni wọ́n kó wọn lọ o tó yẹ pé wọ́n ń gbé wọn bọ́lẹ̀ nínú ọkọ̀ ni kò sí eléyìí tó lè dárìn nínú wọn kò sí eléyìí tó lè dárìn. So ìyá tó gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́wọ́ nínú àwòrán tá à ń wò yẹn ṣé ìgbà tí wọ́n jí wọn gbé wọn ọ̀gbá ẹ̀rọ ajínigbé ọ̀rọ̀ yìí gan fat ó lágbára o bàbá mi tó ń pè wá yẹn máa ń pè yín padà ẹ má bínú ẹ jẹ́ ká jọ fojú òye wo ọ̀rọ̀ yìí dáadáa ẹ má kàn jẹ́ kó máa wá fúlù wa bàbá mi máa ń pè yín padà ẹ má bínú ẹ má jẹ́ kó kàn máa wá fúlù wa. This our politician àbí àwa olóṣèlú wa yìí wọ́n rò bóyá gbogbo ará ìlú ni ọ̀dẹ̀ no wọ́n rò bóyá gbogbo ará ìlú ni ó kọ̀ gọ̀ àbí gbogbo akọ̀sùn akọrí síbì kan. Ṣẹ́rí ọ̀rọ̀ tí agbẹnusọ fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ti kọ́kọ́ sọ in the first bóyá after tí wọ́n jí wọn gbé 3 weeks àbí 4 weeks àbí káàkiri oṣù kan ṣó ti bóṣù kan ni tí wọ́n sọ wípé wọ́n request fún nǹkan 4 yẹn tí wọ́n padà wá jáde pé kò rí bẹ́ẹ̀ mọ́ yẹn bàbá ńlá irọ́ ni. So wọ́n sọ fún wa báyìí pé àwọn ológun ló lọ rescue wọn wọ́n ti neutralize 8 nínú wọn àwọn arrest kinní kan DSS ti lọ kó family àwọn tó jí wọn gbé wọ́n ní wọ́n link àwọn kan mọ́ bí wọ́n ní wọ́n lọ kó family wọn nílé irọ́ yẹn wọ́n jẹ̀jẹ̀ kó mọ nílẹ̀ wọ́n tẹ́ mú balẹ̀ lórí ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ tí brother wa yìí sọ mo ń bọ̀ 4-minute video ẹ̀yin ènìyàn wa jẹ́ ká gbọ́. ṣé bí wọ́n ṣe tú àwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ yẹn sílẹ̀ ọ̀rọ̀ kan bẹ tó jẹ́ pé ó ní ìbéèrè nínú. Ó ní ìbéèrè o. Ọ̀rọ̀ kan bẹ tó jẹ́ pé ó ta kókó. Nínú ìtúsílẹ̀ yẹn àwọn ìrìn àjò kan wà tó jẹ́ pé ẹni tó bá sọ pé yé òun tó nǹkan lu àìdíà lásán ni. Kí làwọn kan náà ẹ jẹ́ kí n yan káyé bẹ̀bẹ̀ lè bá mi yan mọ̀ sí gbogbo ọ̀rọ̀ yẹn. Ṣé bá wa ń gbọ́? Ẹ yára lé ẹni tó bá ní làákàyè nígbà tí ẹni tó jẹ́ ọ̀gá torí mo mọ̀ pé principal yẹn náà fi ṣe bí team leader fún gbogbo àwọn tó jí kò yẹ nígbà tí ọ̀gá wọn ń sọ̀rọ̀ ìyẹn principal etí principal sọ òun ni wípé ní adúpẹ́ ayédègbè ẹ bá mi tẹ̀lé ọ̀rọ̀ yẹn mo rí nígbà tí principal ń sọ̀rọ̀ ó ní adúpẹ́ our father
mo ti ẹ̀ fi kọ́kọ́ fẹ́ sọ pé àwọn father in the Lord kìíní kan bí wọ́n fẹ́ dábọ̀ lórúkọ Jésù ni but ìgbà tí principal máa sọ̀rọ̀ wọ́n ní adúpẹ́ lọ́wọ́ our father our president máa ń lùlù sí yín lórí níbí ilé ni ọ̀rọ̀ yín ti president wọ́n dúpẹ́ lọ wọ́n dẹ̀ láwọn kí gbogbo àwọn tó jẹ́ security officers tí wọ́n rán wá wọ́n nítorí wọ́n try kí nìdí abájọ tá a fi lè sọ pé arábìnrin yìí ìyá yìí kí nìdí tá a fi lè sọ pé orúkọ president nìkan ló dá ó láwọn dúpẹ́ lọ́wọ́ president kò sọ pé wọ́n dúpẹ́ lọ́wọ́ governor ẹ̀sìn yẹn lé ní. ẹ̀kejì ni pé àṣà ìgbà tí wọ́n ya fọ́tò pé wọ́n ti rìlíìsì wọn yẹn fọ́tò tí wọ́n yà tí wọ́n fi rìlíìsì wọn yẹn fọ́tò yẹn jọ nǹkan méjì ìsídà kò jẹ́ pé àwọn presidency tó rìlíìsì fọ́tò yẹn ìsídà kò jẹ́ wípé wọ́n pe àwọn bandit pé ẹjọ́ ẹ bá wa ya fọ́tò wọn kẹ́ ẹ sẹ́ǹdì ẹ̀ sí wa ká lè upload ẹ̀ sáwọn èèyàn pé wọ́n ti regain freedom ṣé mo bí wọ́n ṣe wà yẹn ìsídà kò jẹ́ pé àwọn bandit yẹn gangan ni wọ́n bá wọn ya fọ́tò yẹn àti fídíò yẹn tí wọ́n sẹ́ǹdì ẹ̀ sáwọn presidency tó fẹ́ upload ẹ̀ tàbí kó jẹ́ pé presidency ràn yàn lọ torí ayé bẹ̀bẹ̀ bá kíyèsí kìíní yẹn background ibi tí wọ́n dúró sí inú igbó àwọn bandits ibẹ̀ ni wọ́n ti ya fọ́tò ó wà lè jẹ́ pé bóyá àwọn presidency kan ò tí ì dé tí wọ́n kàn sọ fún kan nínú àwọn bandits pé bá wa take picture yẹn kó bá wa ṣe short video kó send ẹ̀ sí wa tàbí kó jẹ́ pé presidency ti ràn yàn níbẹ̀ àwọn aṣojú wọn ló ya fọ́tò kókó tá a fẹ́ fàyọ ni pé ibi tí wọ́n dúró sí nínú igbó yẹn kò jọ ibi tí àwọn ọlọ́pàá ti bá àwọn bandits jà ó jọ ibi tó jẹ́ pé sùúrù ni wọ́n fi jọ sọ pé ẹ̀kọ́ wa ti ẹ̀sìn bọ́ pé àtùmọ̀ ìrora ń gbà mí torí pé lásìkò tí wọ́n rẹ́rìn inú igbó ọ̀dọ̀ àwọn bandits ni wọ́n ti ya fọ́tò ibẹ̀ ni wọ́n ti ṣe fídíò tí wọ́n ti láwọn ti regain freedom wọn àti ìdẹ́gbòrò wọ́n sì wà nínú igbó yẹn bandits àtàwọn ìjọba tó gbà wọ́n sílẹ̀ ó wá jọ bí èpè àsọyébọ̀ kan náà kàn jọ sọ pé ẹ̀kọ́ wọn lẹ́kọ̀ọ́ sódà bá mi yá gbogbo sẹ́jẹ̀ sí mi so bàtú tẹ̀ lọ́jọ́ Monday ètò fẹ́ jọ nìyẹn àdìtú ẹlẹ́ẹ̀kẹta tó wà ń bẹ̀ òun ni pé gbogbo àwọn tẹ́wájú kó ta wá rí nínú fídíò yẹn gbogbo àti ya àtàwọn ọmọ yẹn gbogbo wọn náà rẹ́rìn tí wọ́n ń dùn wọ́n bá jọra ẹni tó jẹ́ pé tí ẹ bá bi léèrè gan pé ṣé ẹ máa lọ lédè àbíkájọ níjọ́ Monday wọ́n á fi ẹnikẹ́ni káwọn gbọdọ̀ jọ Monday ojú gbogbo wọn tá a rí nínú fídíò kò wá jọ tẹni tí ìyà ń jẹ àfi bí ìgbà tí èèyàn fẹ́ fi ọ̀rọ̀ náà ṣe òṣèlú tí wọ́n wá kó wọn pamọ́ sínú ilé kan tí alábànà jàmọ̀nà tó ní ráìsì jẹ ráìsì tó ní kálukú dẹ̀ gbádùn ayé ẹ̀ ìdúró wọn ẹ̀rín ni gbogbo wọn rí ẹ wo àwọn tí wọ́n jí gbé ní ẹ̀dá oníyọ̀ lẹ́kìtì bí wọ́n ṣe jí bí wọ́n ṣe kó wọn dé padà báyìí ẹnì kankan ò lè rìn mọ́ nínú gbogbo wọn hospital ni gbogbo wọn láǹdì sí wọ́n gbé wọn bọ́ọ̀lù ní mọ́tò báyìí wọ́n ṣe gbé wọn lọ hospital lé but àwọn ilé bí wọ́n ṣe dé ojú wọn fresh inú wọn ń dùn àtọmọdé àtàgbà wọn gbogbo wọn kọ́dà ìkan mú sùtì nù wọn ló mú sùtì lọ́wọ́ báyìí ó túmọ̀ sí pé òṣèlú ni wọ́n fi kíní náà ṣe wọ́n fún wọn ní nǹkan tó ń fẹ́ tọ́bàjá wa fẹ́ dẹ́rù bá àwa tá a jẹ́ aráàlú wọ́n wá kó wọn lọ sínú igbó wọ́n wá lọ ìbọn sí wọn lẹ́nu báyìí tó bá ti ṣe fídíò tán wọ́n wá jẹ́ wọ́n dáná yìí oṣù báyìí ẹ̀sùn kílẹ̀ lẹ́fẹ̀ẹ́ jẹ́ náà ráìsì àwọn ọkùnrin ráìsì lẹ́fẹ̀ẹ́ jẹ́ àbámọ̀lá ẹ̀jẹ̀ sọ̀rọ̀ báyìí wọ́n dúró inú igbó àwọn bandits náà ti ya fọ́tò pé wọ́n ti fà wọ́n lẹ̀ bandits àtijọba ṣé báyìí mo rò wò ní mo fẹ́ lè dìde ayé bọ̀bọ̀ àtàwọn bandits àtijọba ṣé ẹ̀ ń ṣe mítì nìyí ẹ̀ ní kí mo rí ẹ̀ ní kí mo rí tí mo fi ní pé ṣẹ́yìn náà ti ń bá ìjọba àtàwọn bandits ṣe mítì èyí mo rí ni pé tẹ́ ẹ bá ń fẹ̀sùn kan ìjọba nípa àwọn àtàwọn bandits sí ẹ máa ń jẹ́ ká mọ̀ ìpìlẹ̀ náà fọ́tò àti fídíò tó àbí pé ṣe ẹni gbogbo ẹ tó bá rí ẹwà wọn ti ẹ̀dá oníyọ̀ lèkìtì nígbà rí gé freedom níbo la ti rí wọn nígbà tí wọ́n dé dúró lé wọn nígbà tí mọ́tò gbé wọn dé but àwọn eléyìí inú gbọ́ bandits gẹ́gẹ́ náà sì wà ká ti ya fọ́tò ká ti ṣe gbogbo àwọn ẹ̀ wọ́n ti ẹ̀ tí ì délé gan. ẹ jọ ẹyẹ ènìyàn wa ọ̀rọ̀ tẹ́ bá wa gbọ́ lẹ́nu bọ́dà wa kí lórúkọ bọ́dà yìí o. Àṣàkẹ́ TV. Bọ́dà tẹ́ bá gbọ́rọ̀ lẹ́nu wọ̀ yìí ẹ̀yin wo lẹ bá wá ṣe àkíyèsí àwọn nǹkan táwọn náà sọ yẹn ìjẹ́ ìta láti fẹ́ mẹ́nu bà ṣùgbọ́n àsìkò yẹn ò tó fún mi mo sọ fún wa pé mo ní ṣẹ̀dú mi ní ìjẹta tí ìròyìn yẹn jáde àná náà mi ò rí àyè láti jáde wáyé pé ilẹ̀ gọ́dí ti ṣú lẹ́ni mo ní mo gbọ́dọ̀ jáde wá àwọn àkíyèsí tí àwọn náà wọ́n rí yẹn tó ń pe àkíyèsí wá sí bàbá wa tí wọ́n ń pè wá yẹn màá pè yín padà nísìnyí ẹ̀yin wo náà lè bá wa notice lè bá wa ṣe irú àkíyèsí yẹn because bandit mà la pé àbí bandit ń bo agbésùmọ̀mí mà la pé lójú ìbọn èmi gan fúnra mi ó ti affect mi gan tí àwọn èèyàn wá dẹ̀ mọ̀ lóòótọ́ mi ò jẹ́ nìkan tó lára tẹ́lẹ̀ ṣẹ́kẹ́lẹ́ làṣàkẹ́ ṣùgbọ́n ṣe rí ìrònú pé wọ́n kó àwọn ọmọ lọ ọlọ́run ní kó ń tàn gan kó kí nǹkan míì má ti ṣẹlẹ̀ sí kó tó kọ́mọdé
so tẹ́yẹ̀ bá ti rí pé nǹkan ṣẹlẹ̀ nínú ìlú yẹn báyìí bí akọ́nítà kó máa mọ́kàn kúrò kó kálukú dira ẹ̀ mú pé nothing tó ń ṣẹlẹ̀. wọ́n ń play political ni politics ni gbogbo ẹ̀. èmi náà bọ́ mo ń da omi lójú báyìí wàràwàrà ni. olùkọ́ tí wọ́n pa yẹn ọlọ́run o kí nìdí tẹ́ torí pa olùkọ́ yẹn a fẹ́ mọ̀ o kí lẹ torí pa olùkọ́ nígbà tẹ́ mọ̀ pé politics lẹ ń play kí lẹ torí pa olùkọ́ ẹni ẹlẹ́ni kí lẹ torí pa sọ ransom níbo ni irú ẹ̀ ti ṣẹlẹ̀ rí wọ́n òkè kí ni wọ́n torí wá pa olùkọ́ nígbà tẹ́ pé sọ ransom kí ni wọ́n torí pa olùkọ́ sẹ́ẹ̀. ààrẹ Tinubu tó dá sí tó pé Ṣèyí Mákindé ò pè òun látìgbà tí ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ àwọn ààrẹ ló kọ́kọ́ gbé ìròyìn síta ní ìjẹta wípé we pay no ransom wọ́n neutralize kinní kan àwọn ti kó àwọn 8 kan wọ́n ti wà ní custody DSS ní ààrẹ Tinubu tó pẹ̀ kẹ́lù tó dá sí látìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ tí a rí ìròyìn kan nípa wọn tó yẹ pé àwọn àti Ṣèyí Mákindé wọ́n jọ fagagbága ni Ṣèyí Mákindé ò pè wọ́n Tinubu ò pè Ṣèyí Mákindé ṣùgbọ́n ńgbà tí wọ́n rìlíìsì wọn ìròyìn presidential àwọn ló kọ́ gbé ìròyìn síta wípé àwọn ti lọ gba àwọn ọmọ sílẹ̀ o á lù sí yín lórí gbogbo yín a máa lu ìlù ó la máa lù sí yín lórí ṣe ní ìkà ní gbogbo yín ni bàbá wa tí wọ́n pè wá yẹn kí gbé ìpè yín a máa béèrè ìbéèrè o a béèrè question o torí àìkí béèrè nínú ìlú yẹn olóyè kí ìlú yẹn bàjẹ́ débi tó bàjẹ́ dé yẹn kí gbogbo akásá jẹ kájọ jẹ gọ̀lúgọ̀lú kájọ máa wọ́ síbì kan ààrẹ Tinubu ti bá wa gbà wọ́n o ẹ bá wa dúpẹ́ o á béèrè ìbéèrè olùkọ́ ni wọ́n pa èèyàn ni kì í ṣe wúrẹ́ kì í dẹ̀ ń ṣe chicken ènìyàn ni wọ́n bẹ́ lórí ká dẹ̀ forget it just like that bẹ́ẹ̀ yẹn Yorùbá ẹ bẹ̀rù Ọlọ́run o bàbá mi ẹ bá wa gbóhùn sókè káàbọ̀. ẹ kú ètò ìyá mi. àwa nìyẹn o. Ọlọ́run adájọ́. Ọlọ́run adájọ́. Ọlọ́run arẹ́jọ́ dá. tọ́pìkì tó rí ọ̀rọ̀ yẹn nídìí gan nìyẹn pé kí Ọlọ́run dájọ́. ó dáa. kí dẹ̀ ni mo sọ pé kọ́lọ́run dájọ́ ni pé àwọn ẹni ẹlẹ́ni tọ́kàn jù lọ́rùn. tọkọ̀ pa ó ga o. mo ní pé bóyá máa yẹn mọ tèmi tó lọ wọn ṣe ọ̀la ẹ̀. ṣe gbọ́ mi dáadáa. bẹ́ẹ̀ ni. mo ní wà pé máa yẹn ìṣẹ́dá kò mọ àwọn tó wá. ọ̀ kí máa yẹn máa ṣẹ́ẹ̀tì géèmù yẹn. because kò possible láéláé kẹ́kọ̀ọ́ àwọn ọmọ lọ náà mo wá lo ìjáàbù tó dé ìgbà tó ń ṣẹlẹ̀ alọ́jà láti. ìjáàbù funfun kì í tẹ̀ tí ṣe kọ́lọ́dù white ó dẹ̀ pure sí wọn lórí ó tuntun sí wọn lórí 55 days. even ìyá tó ń sọ pé òun appreciate yẹn ó mọ̀ nípa géèmù yẹn ìyá tẹ̀ pé tíṣà yẹn. ìyá gan béèrè káà ní ṣé káà ló yẹ kí ìyá ọkọ máa béèrè ni. thank you asọ́bí kan káà ní ìyá ń béèrè béèrè wípé olùkọ́ àwọn ẹbí olùkọ́ Oyèdòkun tí wọ́n padà ẹ jẹ́ ká. kò sọ̀rọ̀ nípa máa yẹn o. none of them wọn ò tẹ wọn appreciate lọ́wọ́ ara ẹni pé ẹ máa ṣe o wọ́n ṣáà ń ṣe my father my president our father ẹ bẹ̀rù Ọlọ́run o. kò sábọ̀ sí kó má bímọ. ẹ wo ẹ fi àyàn Àṣàkẹ́. máa fi fọ́ orí gbogbo yín. ọ̀nà wa jì gan. mo sọ fún láti bẹ̀rẹ̀ mo ní a máa rí oríṣiríṣi because kíní kan ni mo ní ilẹ̀ Nàìjíríà dàbí àpáta. bàbá mi Ayọ̀dèjì. wọ́n ti wó balẹ̀ lórí TikTok ẹ ṣe. lórí mọ́ àwa ènìyàn bẹ̀ láti mọ̀ tí ká ń lọ. wọ́n tẹ̀ mọ ọlọ́kọ̀ tó ń wà wọ́n o nílẹ̀ Yorùbá. Oh God. ẹ continue láti máa deceive ara yín o. tẹ ní Morocco kan ní kíní kan ní kíní kan ẹ tán ní gbogbo ẹ. ṣé ni àwọn àlejò ti wà ní Nàìjíríà ní ṣé bí Chinese wà mẹ́tọ́ tó ń ṣòro bí agbọ́n.
Fúlàní wà bẹ́ẹ̀ tó sọ gbẹ̀gbọ́n the same Tinubu ìkọ́ ló ń kó Fúlàní. ẹ wo a ò ní rí jù báyìí lọ bó bá tún ṣe ń lọ báyìí a máa bò yín gbọ́ ó dàbọ̀.